tó ṣọdún èyí aṣọ pọ̀lọpọ̀ láyé wà fọwọ́ pawú wà tún fẹ́rìgì jóbi ọkọ̀ Mojísọ́lá Sunday Ibitoye ọmọ wọn l'Ado-Ekiti ìnísùn wọn lẹ́jọ́ ọ̀kídára láàrin ẹyẹ òun yìí láàrin ènìyàn. ọ̀pọ̀rọ̀ lọ́wọ́ yọjọ́ rí wà tayọ̀ ọ̀tá gbogbo. dídùn dídùn nílé olóyin ayé rẹ̀ àdùnkálẹ̀. Sunday wa tẹ̀lẹ̀ yìí pẹ́ ayé òní rí ọgbẹ́ ṣe jàre. dídùn dídùn nílé olóyin ayé rẹ̀ àdùnkálẹ̀. àjòló bàbá kórè wálé ó máa nírajò gbé sájò. dídùn dídùn nílé olóyin ayé rẹ̀ àdùnkálẹ̀. onímọ̀ nira láyé gbẹ̀dẹ̀ níran kókó lábàtà. dídùn dídùn nílé olóyin ayé rẹ̀ àdùnkálẹ̀. ohun tá a bá ṣe lẹ́ẹ̀kan lọ́dún yìí là ń pè lọ́dún o ọdọọdún yìí là ń rọyẹ ọdọọdún yìí là ń rọrù ọdún kò wá níjọ kámọ́ṣe rọ́mọbì lórí àtẹ òní ọjọ́ ìkẹrìnlélógún oṣù karùn-ún ọdún 2025 ìlópọ́dún márùndínlọ́gọ́ta gẹ́rẹ́ tí olóríire aláyére adùnún bá wáyé adùnún bá ròde Sunday Ibitoye tó kọ́ mọ́ omi ayé aya rẹ ló rán mi wá bí olóríire olólùfẹ́ rẹ Mojísọ́lá òdòdó ẹlẹ́rìn dòdò tí ń kọ́ dòre mí dòdò mi rè ló kan àyà rẹ òun lọ́bẹ̀ mi lọ́wẹ̀ ó ní kí n wá kí ọkọ rere tó sì tún jẹ́ bàbá rere fáwọn ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ wọ́n ló dára nílé o sì tún wuyì láwùjọ aṣọ iyì rẹ̀ ò mọ̀ ní fàyà lórúkọ lọ́rùn ọba Dallas Texas ló fi ṣe bùgbé ọmọ lọ́rẹ̀ ó sì tún mọ́ bọ̀ ọ̀rẹ́ ní lórúkọ lọ́rùn ọba ò bá gbéra nílẹ̀ ó ti yá o ọmọ Ibitoye ó yá káwárẹ̀ lé àwọn bàbá rẹ̀ owó kì í ọbẹ̀ ológun ẹrú má sì tún kì í ọbẹ̀ ọlọ́gbọ̀n wọ̀fà àbọ̀ ọmọ pé Inisa ní odò Adó l'Ado-Ekiti níṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ olókè nísà ibike ó ṣọ̀pọ̀ sí ọ̀kúkú bí mi lókè nísà kí ni a ṣe òwò tí olúlérin ọmọ onígbògidì ọ̀nà òkè nísà ọmọ ajurin pọ́njúrin ṣànrìnṣàn àájúrin sáká ọ̀ra o àájúrin sáká ọ̀ra o àájúrin òkè nísà lulẹ̀ oṣù kan mọ́mọ́ mẹ́òrà kankan rébẹ̀ torí kú oṣù mọ́bà àtàtàrà ọmọ akínyà rẹ̀ kàn wí ṣe lọ ayọ̀lẹ́ ọmọ alákìkọ́ gàgàràgà ọ̀nà òkè nísà o àkìkọ́ gàgàrà kan mi bọ lígbògidì ọ̀nà òkè nísà àkàlà afáráyé àkìlọ̀lọ̀ amúwòye káàgbà wọn bá ti jọ sí ogun ibẹ̀ ṣe là á lọ lọ́dọ̀rán ọmọ olókè nísàkẹ́ ìwẹ́ríwẹ́dí ọmọ olígbò àsámọ́jú lulẹ̀ àgbárẹ́ ọmọ aṣùkàrà gbẹ́dùgbẹ́dù yókè apá oko ọmọ olókè nísà àdìgbà oṣù tọrẹ ọmọ òyàn dàgbòrò fèyìn ìṣúrò ọmọ ojú ọ̀nìkè ebi pa Ilegemo lódò Ado-Ekiti náà kàn bọ́lọ́kọ̀ kọ́ wà ọ́ ayé ọyá òkè mi bá ọdún lè yé rẹ ọmọ aláràn gbídòdò oyúndì ọmọ aláràn mi kéèké gbẹ́rẹ̀dú àrànkóṣù díbẹ̀rẹ̀ kẹtẹ kọ́sínú kèlú kan gbẹ́yọ̀kè ìjìgbò yálù o àràn líláì ti kérìkéré bọ́ìdọ́yìn ọmọ Ẹlẹ́gẹ̀mọ èsì ìdáyé ọmọ abẹ́wì bẹ̀ nínà oró ọmọ abẹ́wì ṣùwẹ́mọ níjọ́ ogún ogúnṣù mẹ́ta kò tó ṣì mẹ́fà èjì ihun lódó èjì ihun lọ́bẹ̀ èjì ìkókù ìsá kìrìbótò ọmọ Ẹlẹ́gẹ̀mọ èsì ìdáyé mẹ́mọ̀wó orí òná mi ṣọdún lẹ́rìn bá kórè omi bọ̀ o mọ̀dún pọ̀nà abálẹ́gẹ̀mọ
ọ̀sàrí o yáyá yá dínà o ọmọ adọ́ra àmì kàrà sábẹ́ ewu jẹ́ ìkàrà ṣèjì sínú àgbààgbà òtèmíṣù kókó ẹ̀kàn yìí ṣojú ríro kọ́ òṣì dálẹ̀ ibi tí ní ọmọ èwe òtù ọmọ òróró òjò Sunday Ibitoye wúlẹ́rọ ni mọ́kàn tí àmẹ́tì lọ ọ̀rìnjọ́kọ̀ wá bá ti yóò tù ìlà òrò tù ìlà òtúgbò tùjù akẹ́rìírí lọ́àkún ọmọ ọ̀bẹ ni mọ́ta mọ́mọ́ra ń wọnìyàn kọ́nù kẹ̀yìn ráhùn dà kọ́ mẹ́rún bọ́tà róróróróróró ọmọ káwó 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 ọmọ uyì 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 ọmọ lèlèlè ọ̀wíkẹ́ mú kan ó mú méjì ọmọ sẹ̀yìn mú kẹta ó mójú ìhò kẹrin ìyá ẹlẹ́kàrin òun ọ̀rọ̀ kan o adókan yíyún ilé ọ̀nì kọ́bẹ̀ òsì mi ló mọ́nù kọ́bẹ̀ òsì mi lónú àkóso agírárá ẹ̀kàn ìṣòlè jíjà kọ́ ò arẹwà ọkùnrin kan bá ti ìlú ilé ọ̀nì ò ládómú kan ọmọ ìṣọ̀yà lú lérí ọmọ táṣẹ nínú tàgbélé kejì lérí kége kọ́dàgé yípa ò ayípo ọmọ ẹranko ọmọ wa ò ọmọ ẹkùn o èlò àtẹlẹ ẹgbà ò nínú ìlera pípé Sunday Ibitoye wẹ́ ànájà yìí wérewére wẹ́mẹ̀ ábà ànájà yìí wàràwàrà o lábẹ́ bó ti wù kọ́ pẹ́ láyé tó wẹ́mẹ̀ á má ìsàn lólé ayé o.